Yoruba nation, no going back. Grassroot awareness fún ti mega rally tí ó ń bọ̀ ní ọ̀nà ní àṣẹ ìwọ́de ẹ̀ ní èní ní Librty stadium ibẹ̀ ní àwa ẹ̀. Jẹ́ ìjẹ́ fún orílẹ̀-èdè ní ilẹ̀ Odùduwà tó sọ fún àrà tuntun oyin ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológun ilẹ̀ adúláwọ̀ ìtọ̀sán oòrùn láti la Asia nílẹ̀ Áfíríkà láti gbé Yorùbá lárugẹ. Mo pinnu láti gbìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé ìkòwé dalẹ̀ tàbí ṣọ̀tọ̀ sí ìṣọ̀kan àti tẹ̀síwájú orílẹ̀-èdè nínú Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi fi orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já fúnfun láti ọwọ́ òde títí dé ìrandíran tó ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè mú ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló fi wá pọ̀ láíláí agbára ìlédùwà. Ọ̀tún ìsà olùṣọ́wà àdúgbò àwọn ẹ̀wọ̀n onígbà tí a ti yẹ kí a tó ní wọn
Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akintoye. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.